Madam Kẹ́hìndé Ọ̀ṣọ́bà, ẹ jọ̀ọ́ ẹ má bínú máa o. Torí mi ní pè yín ní prophetess. Madam ni mo máa pè yín níbi tí ọ̀rọ̀ dé yìí. Kí ni gbogbo voice note tẹ́ ń play ma? What is all these voice notes? What is it for? Ṣé ká lè mọ̀ pé ẹ súnmọ́ olóògbé ni? Ká lè mọ̀ pé yín àti Tọ́pẹ́ 5 and 6. Ṣé ká lè mọ̀ pé Tọ́pẹ́ mú yín gẹ́gẹ́ bí ìyá ni? I don't understand. Because all these voice notes you are playing, it's only referring you as a bad woman. Ó ń jẹ́ ká rí wípé ẹ kì í ṣe abiyamọ gidi. Ó ń jẹ́ ká rí wípé ẹni bí tí pọnmọ́re balùwẹ̀ ni yín. Ó ń jẹ́ ká rí wípé akọni ó bàjẹ́ ni yín, ìka yín ò ní ṣe ti yín bẹ́ẹ̀. Voice note yín nǹkan tó jẹ́ ká rí yín nìyẹn o. You failed that lady as a mother she called you. You failed as a prophetess. You failed as a normal woman being. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, kí ni Bíbélì yín sọ fún yín mà? Bíbélì yín sọ fún yín wípé tẹ́ bá kó 100 àgùntàn tó bá ń lọ, tí ẹyọ kan bá nù, ẹ padà kẹ́ lọ wá ẹyọ kan yẹn. Ẹyọ kan tó nù yẹn òun ni Tèmítọ́pẹ́. When she needed you the most. Ẹ jọ̀ọ́ ẹ má bínú kí lẹ ṣe. Ẹ̀yin nù ni. Ọlọ́run kúkú ṣe àbá yín síbẹ̀, ọwọ́ ara yín lẹ fi gbé síta, àwa dẹ̀ ń bá yín wò. À ń bá yín gbọ́. Tó bá jẹ́ pé ẹ ní tìjú ni madam. Ẹ ní play voice note yẹn o. Tí àwọn èèyàn bá ń sọ fún yín wípé ṣebí Tọ́pẹ́ message yín ṣe bíbí ọmọ ló jẹ́ sí yín, ẹ má deny yẹn ni pé rárá o, mi ìmọ̀ kankan. Kò bá mi sọ̀rọ̀, ó yẹ kẹ́ ẹ deny yẹn tó yẹ pé ẹ ní tìjú. Do you know what you call yourself? A prophetess. A mother of all. Bíbélì ní ẹ jẹ́ kí oúnjẹ kó pọ̀ nílé mi, ẹ jọ̀ọ́ ṣé Jésù fẹ́ wá jẹun ńbẹ̀ ni àbọ́lọ́hun. Ṣé bí torí àwọn aláìní. Ó ní ẹ má jara yín lólè. Ẹ jọ̀ọ́ ṣó páàkì mọ́tò síta ni. Tó fi ní kẹ́ má jalè. Àbó ká aṣọ síta tẹ́ fẹ́ yọ ká lórí wáyà. Ṣé táyà mọ́tò ẹ lẹ fẹ́ jíyọ níta. Ó ní ẹ má ṣe àgbèrè. Ẹ jọ̀ọ́ ṣó fẹ́ yàwó síbì kan. Àbó fọ́kọ pamọ́ síbì kan tẹ́ fẹ́ lọ jíyàn lálẹ́ ni. No, torí ara wa ni. So madam, you failed as a mother, as a prophetess you call yourself, which I don't see you one o. Madam, ara lè pa ẹ̀mí tó wà nínú mi. Ẹ̀mí yìí ẹ lè pa. Tí ò bá ti parí iṣẹ́, ó máa jáde, ó máa tún padà wá. Láti wá dá irú yín lóhùn. I don't like talking like this, but these days, ó dà pé ọlọ́pọlọ dúdú ti wá pọ̀ jù níta. I know you can talk. Torí tí ó bá ṣe pé ẹnu yín mú, kò yẹ kẹ́ play àwọn voice note yẹn. Lady yẹn gbé yín sí high extreme. But ẹ jẹ́ kó hàn nínú ìwà yín pé èmi kọ́ ni mo bí ẹ now. Tó bá jẹ́ ọmọ yín níṣẹ́ ní dá lóhùn ní time yẹn. Distress message ní gbogbo messages tí lady yín send sí yín. She needed you to save her life. Ẹ wá ní bàbá kan kú. Ṣé Ọlọ́run Orímọládé gan ò ní bí yín? Ẹ ní bàbá kan kú, ibi òkú bàbá yẹn lẹ ń jí lọ lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lójoojúmọ́ láti bí ọ̀sẹ̀ kan. Ṣùgbọ́n ọmọ yẹn tó yẹ kẹ́ ẹ sáré fún okùn ṣòkòtò yín gẹ́gẹ́ bí abiyamọ. Kẹ́ ẹ sáré lọ rescue life ẹ̀. Bó tiẹ̀ jẹ́ ilé ìwòsàn kan lẹ fẹ́ gbé lọ, church ò kì í ṣe ilé ìwòsàn. Ẹ tiẹ̀ kọ́kọ́ gbé lọ hospital náà, even if spiritual kí ẹ máa wá tẹ̀lé. Medically kí wọ́n kọ́kọ́ lọ attend sí náà because she is depressed. She was depressed. She was surrounded with evil people. Ó yẹ kẹ́ ẹ tiẹ̀ kọ́kọ́ lọ attend sí náà. But no. Ẹni kò ní sùúrù, àwọn tó wà lọ́dọ̀ wọn náà kò ní sùúrù. If Tọ́pẹ́ was your daughter, will that message be the same message you will send to her? Madam Kẹ́hìndé, if she was your daughter, will you send that kind of message to her? Ẹ jọ̀ọ́ ṣé ẹ̀jẹ̀ tó ń rọ̀ lára mi kọ́ ló wà lára àwọn èèyàn yìí ni? Forget about you being a prophetess. Are you a normal woman being at all? Kí ló dé tó jẹ́ pé àtijẹ àti mo jẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ yín lọ́pọlọ mọ́.
and àánú àwọn tó máa ṣẹ́rí gbogbo ẹ̀yin tó jẹ́ pé ọ̀dọ̀ àwọn wòlíì kan ọ̀dọ̀ àwọn pásítọ̀ kan tẹ́ ẹ̀ bá tí ì lọ kúnlẹ̀ èmi inú yín ogun ayé yín ò lè padà ṣẹ́ torí àwọn tó ní ègún lórí gan lẹ lọ ń bá tán lọ ń gbàdúrà fún yín. Woman yìí wà lára àwọn tó jẹ́ kí ikú tó yáwọ́ pa ọmọbìnrin yẹn because she supposed to at least try. Tó bá jẹ́ pé bóyá ẹ attend sí nígbà tó ń send message yẹn a lè má sí níbi tá a wà lónìí torí Tọ́pẹ́. A lè má sí níbi tá a wà lónìí torí Tọ́pẹ́. Why tí ẹ ṣe gbé voice note yẹn jáde nígbà yẹn pé gbogbo ara ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ we need your help. Ẹ bá mi ṣàánú Tọ́pẹ́. Ó need the spiritual support, ó need the medical support. Ẹ bá mi ṣàánú Tọ́pẹ́. Voice note yẹn ṣe play fún wa nígbà tó wà láyé. Bó ẹ busy torí owó tẹ́ fẹ́ pín ní church. Bàbá kan, bàbá tó ti ká bí díẹ̀ débi gbì tó ti kú. Torí owó tẹ́ fẹ́ pín ìbẹ̀lẹ̀ ń lọ lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ̀yin tẹ́ ń jẹ́ kó máa ta ìdọ̀tí bá aláṣọ ẹ̀mí lélẹ̀. Ó dà pé àsìkò tí tó ti máa tiẹ̀ fìjọ náà sílẹ̀ because gbogbo nǹkan tó ti ẹ̀ ń ṣẹlẹ̀ ó wà lọ́dọ̀ wèrè wòlíì kan. Ẹ̀yin tó tún orí oh God. Ọlọ́run má má fìjà àti mo wá síbi tó wá má má jẹ́ ká fi àwọn èṣù ṣe ọ̀rẹ́ o. Àti ọkọ àtọ̀rẹ́ àti family everybody gbogbo yín wá jẹ́ evil. Àwọn èèyàn kan náà dẹ̀ ń wá sọ́dọ̀ yín wá máa pè yín mọ́mì. Ẹ wo bí ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni. Gbogbo ẹ̀yin tó jẹ́ mọ́mì yín rèé. Ọjọ́ tẹ́ ẹ bá ní ìṣòro bí mọ́mì yín ṣe máa ṣe fún yín náà ti ṣe fún Tọ́pẹ́ yẹn. Ìgbà tẹ́ ẹ wà lẹ́ abarapá tẹ́ ẹ tí ní problem náà jẹ́ mọ́mì yín o. The day you will need her the most, she will not be there for you. I pity those people that call pastor, mommy. Ta ló ni mommy àgbákò gan. Mommy fáwọn ọmọ èmi náà mommy fún mommy mi ṣé mi ò dá ya mi mọ̀ ni. Kò sí ẹni tí ò ní ẹ̀mí Ọlọ́run nínú. Bíbélì ní ká má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ ni. Tẹ́ bá ti ń wá nǹkan tí ò sọnù lọ sọ́dọ̀ ru àwọn ìyá yẹn máa kàn dínú yọ. She needed you the most. You did nothing. And you have the effrontery. Ní tìjú ẹ tún gbé voice note yín àti ìtẹ́yìn náà send ẹ tún play ẹ. But yes, you attend to her last message, right? Níbi tó ti sọ fún yín pé kẹ́ wá gbé òkú òun. Kí wọ́n kẹ́ sin òkú òun dáadáa ṣe bẹ́ẹ̀ attend sí yẹn. Madam Kehinde, clap for yourself. You attend to that. You love doing that. At least ẹ ṣe ṣòkú bàbá kan tán ni. Ẹ ti tiẹ̀ náà dẹ̀ ti wà ńlẹ̀ báyìí. Right? Wow. Ṣe báwọn tó súnmọ́ yín rí because karma is real. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ara lẹ lè pa o, ẹ lè pa ẹ̀mí torí mo mọ̀ pé lágbára rú yẹn lọ́wọ́. Irú àwọn agbára bẹ́yìn ò hàn lọ́wọ́ rú yín. Kí ló ṣẹlẹ̀ gan-an? Ṣé dandan ni kẹ́ wá bọ́ síta kẹ́ máa fi gbogbo nonsense hàn wá ni? It only shows that you are shameless. Ó túmọ̀ sí pé ẹ ní woman's feelings. Kò sí woman feelings kankan lára yín. Ẹ ní conscience. Because if you have conscience, ẹ ní play voice note here. Ẹ ní sọ pé bá yín sọ̀rọ̀ rárá. When she needed you the most. Ẹ máa gbé akẹtẹ̀ sórí ẹ lẹ́ẹ̀dẹ́ fìlà church. Àwọn òpònú afọ́fúgbẹ́mi kan náà máa pe mọ́mì gbogbo ẹ̀yin tí mọ́mì yín sọnù. Ẹ má worry. Orí yín máa pé ẹ máa kẹ́kọ̀ọ́ lọ́nà tó le. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Madam Kehinde. Ẹ lọ wá bí kan jókòó sí. We don't want to hear your voice note and your nonsense again. Ẹ̀yin àtàwọn tó ń pè yín mọ́mì ẹjọ́ máa lọ yanjú ẹ̀. Don't come and play other voice note because ó ń disturb brain títí wa. Àwa tá ń jẹ́ ẹlẹ́run ara ó ń disturb wa. Àwa tí ẹ̀jẹ̀ gidi ràn lára wa tí wọ́n ti fi ẹ̀jẹ̀ màlúù rọ́pò ẹ̀ fún wa ó ń disturb wa. Because I don't know why èèyàn tí mi ò mọ̀ rí even kó jẹ́ ọ̀tá mi ni mo sọ. I'm talking of ọ̀tá mi. Tí mo ti sọ pé láyé mi ò lè bá ṣe mọ́ kí n receive that kind of message from him or her. Every other thing we wait. Because ní time yẹn, èmi ni last hope fún ẹni yẹn. That person needed me instantly. Ó need mi, mo gbọ́dọ̀ attend sí. Tí nǹkan bá ṣe ẹni yẹn tí mi ò bá attend sí, máa déwájú Ọlọ́run jájọ́. Tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin yìí sọ nínú fídíò tí ẹ ṣẹ̀ wò tán yìí látàrí ikú tí ó pa
òṣèrébìnrin Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà àti ẹ̀sùn tí ó fi kan godmother rẹ̀ tí gbogbo wa mọ̀ sí Prophetess Kẹ́hìndé Ọ̀ṣọ́bà. Ènìyàn wà kí ni ohun tí ẹ rí nípa ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ o? Ohun tí ẹ bá rí nípa rẹ̀ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section. Ṣọlọ́run Orímọládé rán yín báyìí. Madam Kẹ́hìndé, ṣé ìpè tẹ́lẹ̀ ní ṣé bó ṣe pè yín rèé? Wow. Tó bá jẹ́rú pè yín ni, kọ́lọ́run má pè mí o.